iwájú ṣáàdì tí tẹ́wà ọlọ́run ló dé wà láyé mi. Mo kí gbogbo ojú tó ní àǹfààní láti máa wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò ojú òní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ wa náà, ìtí náà ò ní di. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, orúkọ mi náà sì ni Dr. Mutiu Ọlátíbóyè, tí gbogbo ayé sì mọ̀ sí ewé ń jẹ́, tí gbogbo ayé mọ̀ sí ewé ń jẹ́. Mo kí gbogbo àwọn bàbá àti màmá tí wọ́n wà ní orí ètò yìí láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. Ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin. Nígbésí ayé wa a ní sí ẹsẹ̀ gbé, torí pé ayé tá a wà ń sìn, ọ̀pọ̀ ènìyàn ló ti sí ẹsẹ̀ gbé. Ẹlòmíì ti sí ẹsẹ̀ gbé níbi iṣẹ́, ẹlòmíì ti sí ẹsẹ̀ gbé nílé ìwé, ẹlòmíì ti sí ẹsẹ̀ gbé nílé ọkọ tàbí nílé aya. Gbogbo nǹkan láyé ló ní ètò. Gbogbo nǹkan pátá tó wà láyé ló ní ètò. Èèyàn kan lè máa sùn kó máa jí kó rò pé kò sí nǹkan tó ń jẹ́ ètò nílé ayé. Gbogbo nǹkan pátá ká tó délé ayé lọ́lọ́run ti ṣe ní ètò. Gbogbo ẹ̀ ló ní ètò. Nǹkan kan wà ní ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá ènìyàn àyàfi kó ti wà nínú àkọọ́lẹ̀. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá ènìyàn tí ò sí nínú àkọọ́lẹ̀. Ọlọ́run náà sì sọ nínú ìwé mímọ́ pé gbogbo nǹkan pátá ló ní nọ́mbà. Gbogbo nǹkan pátá t'Ọlọ́run dá ló lóǹkà. Tẹ́ bá wo ẹsẹ̀ àwọn àlùkùránì mi, Ọlọ́run dánsákì ẹ̀, ó ṣe àwọn òǹkà àwọn nǹkan kan tó jẹ́ pé kó mọ yé àwọn ẹ̀dá ènìyàn. Ìgbésí ayé ẹlòmíì ń bàjẹ́, ìgbésí ayé ẹlòmíì ń dàrú láti bí òǹkà. Ànábì sallallahu alaihi wasallam sọ nínú àdísì kan, ó ní Ọlọ́run sọ̀rọ̀ pé òun dá nǹkan méjì kan. Ẹ wá ní nǹkan méjì tó dá. Ọlọ́run ṣàlàyé apá kan, ó wá dákẹ́ nínú apá kejì. Ẹ máa ṣèwádìí fúnra yín. Ọlọ́run ti sọ àwọn ọ̀rọ̀ kan fún wa tó yẹ kó ti yé, àmọ́ dákẹ́ lórí kan kó tó máa jẹ́ àǹfààní fún wa. Ọlọ́run á fi mọ àwọn kan. Àmọ́ òde ayé tá a wà yìí, mo máa ń sọ, èèyàn kì í wo aago aláago ṣiṣẹ́. Àwọn méjì tá a bínú ẹnìkan tán jẹ́ Táyé Kàyìndé. Táyé lè ṣe iṣẹ́ kan kó jẹ lọ́nbẹ̀, kí Kàyìndé ṣe kó tẹ́. Wàláhì tàláhì sọ́nà lẹ́sìláwà. Táyé lè ṣiṣẹ́ kan kó lọ, kí Kàyìndé ṣe kó dẹ̀ tẹ́. Ẹ má jẹ́ ká ti torí pé ọmọ yìí ṣe télọ̀ onílárí ń bẹ dandan ọmọ tèmi náà gbọdọ̀ sí. Bí láyé ṣe rí kọ́ nìyẹn. Olúkálùkù mú òǹkà wáyé. Olúkálùkù mú òǹkà tiẹ̀ wáyé. Òǹkà tèmi yàtọ̀ sí títí ẹ yàtọ̀ sí tèmi. Ibi tí òǹkà ní agbára dé, tí òǹkà tó ní agbára dé, tẹ́ bá fẹ́ sókọ ọmọ, wọ́n á mú òǹkà, wọ́n á jẹ́ kí òǹkà ọmọ náà kó báláǹsì pẹ̀lú orúkọ tó gbé wálé ayé. Àkíkàn ṣàdédé sọmọ lórúkọ. Torí pé rí Ronaldo tàbí Messi tó ń gbá bọ̀, ẹ̀yin náà bá sọmọ yín Messi. Ọ̀tọ̀ làyànmọ́, ọ̀tọ̀ ní kádàrá. Ṣé rí àyànmọ́? Òun la délé ayé tá a yàn gẹ́gẹ́ bí ìsọmọ lórúkọ. Kádàrá òun ni nǹkan tá à ń bá bọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run tó ti dá wa. Báwo la ṣe wá mọ kádàrá? Òǹkà náà ni wọ́n fi ń mọ̀. Òǹkà náà fi mọ kádàrá.
tí ọmọ bá délé ayé tán nínú àyànmọ́ rẹ̀ fún lórúkọ, bóyá ẹ sọ ọmọ ní Joseph, ẹja fi yẹn ṣàpèjúwe, tàbí Joseph Yusuf, ẹ wá rí àyànmọ́ ọkọ tá a gbélé lórí yẹn, bóyá kádàrá tọ́lọ́ yàn mọ́ kó mọ gbé bọ̀ wá sílé ayé, bóyá 7 ni tàbí ká tiẹ̀ sọ pé bíi 4, ẹ jẹ́ ká mú 4 ní kádàrá tọ́lọ́ ń gbé fún un, kádàrá ẹ̀ 4 ni. Gbogbo kádàrá nílé ayé kò ju 9 lọ. Mo ti sọ rí nígbà kan rí, ó ti pẹ́, kò ju 9 lọ. Tí ọmọ bá wá gbé kádàrá náà wálé ayé, tó bá jẹ́ pé nígbà tí wọ́n ṣe òǹkà ẹ̀ 4 ni kádàrá náà jẹ́, gbàtẹ́ wá sọmọ lórúkọ, nígbà tí wọ́n wá ṣe òǹkà orúkọ ọmọ ó wá jẹ́ 9, ẹ wá ti gbé àyànmọ́ sórí kádàrá bí ìgbà pé gbé katapílà tàbí ẹrù kan tó wúwo sórí èèyàn. Báwo ni ó ṣe rí? Ọrùn ó wọ̀ ọ́, lẹ́wà sọ pé ayé kan ṣe yín, ẹ sọ pé ìyá kan wà nídìí ọ̀rọ̀ yín, ẹ sọ pé ṣe rí ṣe. Nínú sàtífíkẹ́ẹ̀tì bóyá skul tó lọ, orúkọ tí ó kọ sílẹ̀ nínú sàtífíkẹ́ẹ̀tì ẹ̀, orúkọ ń jẹ́ àyànmọ́ gẹ́gẹ́ bá ṣe sọ, ó wá lọ ju kádàrá ẹ̀ lọ, kò wá sí bó ṣe mọ̀wé tó, bó ṣe wà brilliant tó bá wáṣẹ́, tó bá ti ń débi sífi ẹ̀ wọ́n á máa yọ́ dànù ni. Òǹkà tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, nǹkan tó connect gbogbo wa all over the world ni. A kì í ṣàdédé sọmọ lórúkọ, a kì í ṣàdédé fún company lórúkọ, a máa ń ṣe ìgbésẹ̀ lórí ẹ̀ ni. Ẹlòmíì ó lè sọ pé òun fẹ́ dá company lẹ̀, òun wá fẹ́ sọ company náà ní bóyá ká ti ṣe àpèjúwe King, ó pè ní King, nínú òǹkà wọ́n wá ṣe ìwádìí lórí ọ̀rọ̀ kádàrá ẹni náà, wọ́n ṣe ìwádìí, tí wọ́n bá ṣe ìwádìí ẹ̀, King tó wá ló fẹ́ jẹ́, ṣe mọ̀ pé àyànmọ́ ni, nǹkan tó wá yàn ni. Orúkọ King tó ló fẹ́ máa jẹ́ ó wá ní agbára ju nǹkan tí wọ́n yàn lọ. Kì í pẹ́ tírú wọn máa fi ń kọjá wọlé, bóyá ó wá lè jẹ́ instead kó pera ní King yẹn, nígbà tí wọ́n bá bẹ́ẹ̀ wò wọ́n á lè sọ pé kó máa jẹ́ the King yẹn á tún wá fi boost nǹkan yẹn kó lè bá a wà regular pẹ̀lú àyànmọ́ ẹ̀, tàbí wọ́n lè sọ pé kó máa jẹ́ King ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ wo Nàìjíríà tá a wà ń sìn, ìlú Nàìjíríà tí a wà, mo dẹ̀ mọ̀ pé àwọn onímọ̀ ti sọ̀rọ̀ nípa ẹ̀ rí. Nàìjíríà gbòmìnira ní 1960. Tá bá calculate 1960 yẹn, ó fún wa ní 7 lọ́dọ̀ àwọn onílé ìràwọ̀ wíwò, ó fún wa 7. Ẹ wá rí 7 yìí, òun náà ni pé ọgbọ́n yìí, intellectual brain wisdom Ọlọ́run fún Nàìjíríà all over the world, Ọlọ́run fún wa ní ọgbọ́n. 7 yẹn ló ń ṣiṣẹ́ o, Ọlọ́run fún wa ní ọgbọ́n náà. Ẹ wá rí orúkọ Nàìjíríà gangan nígbà tí wọ́n gbé sínú òǹkà, nígbà tí a gbé sínú òǹkà tí a wò ó wá ń jẹ́ pé orúkọ Nàìjíríà dáa, àwọn ó kú alifábẹ́ẹ̀tì kan tí Ọlọ́run bá jẹ́ kí wọ́n lè fi alifábẹ́ẹ̀tì náà sínú òǹkà náà, nọ́mbà òǹkà náà ń jẹ́ nọ́mbà 8.
ní under H tí Nàìjíríà báyìí lè máa jẹ́ Nàìjíríà tí wọ́n fi H tán fi parí ẹ̀. Number 8 yẹn jẹ́ management ni, nǹkan tí ó kù fún wa nìyẹn. Tí wọ́n bá lè fi H yẹn sí Nàìjíríà, tí wọ́n change orúkọ Nàìjíríà sí H yẹn tí ò jẹ́ pé A ló parí Nàìjíríà tí H wà ń bẹ̀, Ọlọ́run bá ń gbọ́. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jìnnà lórí ìyẹn. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a lọ náà ni pé gbogbo nǹkan pátá ló ń kà. Gbogbo nǹkan pátá òun ló ní òǹkà. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ìgbésí ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí Ànábì kú, ó kú ní age of 63 years. Tá bá calculate 63 years nínú òǹkà, níbi tí òǹkà pín sí, òun náà la máa rí 9. 6 plus 3, 9. Tá bá wá lọ wo nǹkan tí 9 mean nínú ilé òǹkà tí mò ń sọ̀rọ̀ nípa yìí, success ni. Ànábì parí gbogbo nǹkan lé ayé, gbogbo nǹkan ló parí. Ntọ́lọ́ ni kó wá ṣe nìyẹn. Tẹ́ bá tún wá wo àwọn èèyàn míì bẹ́ẹ̀, ẹ wá rí pé iṣẹ́ tó lọ́rùn olúkálùkù wá yàtọ̀. O fẹ́ dá school ẹ̀sìn olùsọ ló kọ tí ò yẹ kó máa jẹ́, òun á expect káwọn èèyàn máa wá. Ẹlòmíì ti ṣe awọ́rò, ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ awọ́rò, ó ti ṣe gbogbo ẹ̀, still the same. Kò rọ́nà àbáyọ. Báyọ̀ pọ̀ kọ́ ló ń dá ẹ láàmú, ó kọ́ lè mọ̀ dá ẹlòmíì láàmú. Ẹ wá rí lórí ọ̀rọ̀ tí mò ń bá a lọ, lórí ọ̀rọ̀ òǹkà ní agbára lórí ọmọ èdè ènìyàn. A kì í ṣàdédé sọmọ lórúkọ. Ọjọ́ kan tá lọ sí program kan. Program yẹn wọ́n ṣe ní side ọ̀nà Sango Ọ̀tà, wọ́n invite mi lọ síbẹ̀. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa astrology, bàbá náà ní tí wọ́n fi ń ṣe àyẹ̀wò ńgbà náà ni orúkọ ni, àyànmọ́ sì ni. Èmi wá jẹ́ kó yé wọn pé lóòótọ́ mi ò lè condemn nǹkan tẹ́yìn ṣe. Wọ́n forúkọ wò, wọ́n foṣù wò. Àmọ́ n tó kọ́ wálé ayé nígbà tán bí ọmọ, òun náà ni oṣù. Ọmọ tẹ́ ẹ̀ tí bí ẹ̀ mú kọ tẹ́ sọ. Ó kọ́ lè ti wálẹ̀ o. Ẹ lè fẹ́ sọmọ ní Babátúndé ńsìn kó lọ jẹ́ Ìyábọ̀, ṣe kó ti yàtọ̀. Oṣù ni ó kọ́ fi wo orúkọ tí wọ́n sọ èèyàn. Ẹlòmíì lè wà, ó lè má mọ ọjọ́ tí wọ́n bí, wọ́n á forúkọ, wọ́n á fi bá a wò. Òǹkà ní agbára tó yẹ ká kíyèsí gidigidi. Ìgbà míì òǹkà ń dayé ọmọ rú, ó ń gbàgbé sí ọmọ jẹ́. Bóyá ọmọ mi wà tó jẹ́ pé ẹ kàn sọ ní orúkọ kan tó wù yín, kálẹ̀ sọ ní bóyá bí okọ̀ kan, pé bóyá nítorí pé nìkan ti ń jókòó kan, ẹ sọ ń Gbàdàmọ́sí. Àmọ́ kádàrá tọ́mọ ń gbé bọ̀ wálé ayé bó lè mọ́ ju bóyá fọ̀ lọ. Ẹ wá lọ sọ Gbàdàmọ́sí nígbà tán calculate àyànmọ́ nínú òǹkà, ó wá lọ jẹ́ 9. Ẹ wá gbé ẹrù tó wúwo sórí ọmọ yẹn. In tó fi ń dáa jù láyé òun náà ni pé tí ẹ bá kọ́kọ́ wo kádàrá ọmọ náà, tá wo kádàrá ọmọ náà tán, a wá wo orúkọ tó jẹ́ pé nínú gbogbo nọ́mbà tí wọ́n bá lélẹ̀ fún ọmọ náà nínú kádàrá, yóò wá mọ́ lápá nínú àyànmọ́ rẹ̀. Ó ní ọmọ fi ń gbégbèsè ayé rẹ̀. Irú wọn ni wọ́n lélẹ̀ tí wọ́n ní bá. Ẹlòmíì dẹ̀ tí máa ń yan wọn látọ̀run, àti máa ń so ọkọ ọmọ mi látọ̀run. Jẹ́ pé Ọlọ́run sọ eléyìí ló kọ, àkàndá ni, àwọn àkàndá bẹ́ẹ̀ wà. So lórí ọ̀rọ̀ tí mò ń sọ náà ni pé ẹ jẹ́ ká máa ṣe ìwádìí dáadáa. Ọ̀rọ̀ tí mò ń sọ wà láàrin àwọn oníṣẹ̀ṣe, àwọn àfáà, àwọn wòlíì tí wọ́n mọ̀ nípa nǹkan tí mò ń sọ yìí dáadáa. Ẹ jẹ́ ká gbìyànjú ká mọ orúkọ tá a sọ ọmọ wa. Àkàn kí ṣàdédé mú ọmọ, àkàn kí ṣàdédé mú ọkọ ọmọ. Ẹ jẹ́ ká mọ́kọ tí a mọ̀ sọ kí ó lè bá rí nǹkan tó wá ṣe ní ayé. Kó lè bá rí nǹkan tó wá ṣe nílé ayé.
tá a bá sókọ ọmọ tí ò yẹ kó ká sọ irú àwọn ọmọ náà bẹ́ẹ̀ ògo tó yẹ kó ti tàn láti bóyá bí 20 years. Kódà ẹ má jẹ́ kí n parọ́ fún yín nínú ọ̀rọ̀ yìí tá a mú wá yìí ẹlòmíì lọ ti ń ṣe affidavit tó ti lọ ń change orúkọ ẹ̀ ẹ má pè mí lóko báyìí mọ́. Tàbí kó kàn jẹ́ pé bóyá lẹ́tà kan ló kù tí ó fi sí orúkọ rẹ̀ tí ó fi wá mọ́ bá kádàrá rẹ̀ nù. Bó ṣe jẹ́ nìyẹn. Ó sọ kọ company bóyá kádàrá rẹ̀ bóyá bí 7 ni tàbí kádàrá rẹ̀ bóyá bí 3 ó wá sọ kọ company tí kádàrá rẹ̀ ń jẹ́ àyànmọ́ rẹ̀ ń jẹ́ ká sọ pé 8 ọ̀pọ̀ ọlọ́mọ sin ìṣiṣẹ́ náà tó bá dálẹ̀ wàá fẹ́ ná last card ẹ lé lórí wàá mọ̀ sọ pé òdèrè ọjà ń bàjẹ́ nǹkan ń bàjẹ́ gbogbo nǹkan láyé ló létò ẹ jẹ́ ká máa ṣèwádìí dáadáa. So lórí ọ̀rọ̀ tí mo wá mú wá ní òní àkànyà síbẹ̀ náà ni àníkà yà síbẹ̀ ni ọ̀rọ̀ tá a mú wá lẹ́nu náà ni àwọn tí a bí ní June 21 sí July 22 ìràwọ̀ omi ilé ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ tá a bí ní June 21 sí July 22. Ṣé rí gbogbo àwọn ọmọ tí a bá bí ní ìràwọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ní previous video mi nípa ìràwọ̀ omi most of àwọn ìràwọ̀ yìí wọ́n máa ní the same characters nature wọn máa ń papọ̀ àmọ́ nǹkan tó máa ń yà wọ́n òun náà ni bóyá bí gbígbéyàwó sílé ọ̀rọ̀ tí mo sọ ti yé gbígbéyàwó sílé ó máa ń yà wọ́n ègún ìdílé bàbá ewé àtegbò ìsábà jẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó wà lọ́rọ̀ wọn. Nínú obìnrin wọn adé máa ń rí ẹ̀mí èmèrè dáadáa wọ́n ní wọ́n jẹ́ ènìyàn kan tó kún fún ìṣípayá láti fi fífi ojúnú wo nǹkan sùn pé nǹkan yìí báyìí ló ṣe máa rí tó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ká mọ lálàá kálà wà kó mọ̀ ṣẹ. Wọ́n ní bákan náà ó jẹ́ ènìyàn tí ó ní inú fùfù tí ọkàn tètè máa ń ru sí gbogbo nǹkan ó tètè máa ń bínú sí àwọn nǹkan eléyìí jẹ́ àdámọ̀ ni kì í ṣe pé o mọ̀ o àmọ́ àdámọ̀ ni bẹ́ẹ̀ tó bá ti ń gbọ́ eléyìí o lè máa reduce kí wọn náà kó máa caution ara ẹ̀. Wọ́n ní irú àwọn èèyàn báyìí sì jẹ́ ẹnìkan tó máa ń fẹ́ kí àyíká rẹ̀ kó máa mọ́ tónítóní wọn kì í fẹ́ dọ̀tí rárá wọ́n máa ń fẹ́ wà neat wọ́n sì máa ń fẹ́ràn láti máa ka ẹ̀ṣẹ̀ kékeré mọ̀yàn lẹ́sẹ̀ mọ̀yàn lọ́rùn ẹni tí nǹkan kékeré òun máa ń tètè já sí ìbínú fùfù máa ka nǹkan síyàn lọ́rùn nǹkan tó ṣe yìí dandan ni kò dá nǹkan kan. Ẹ wá rí kìlọ̀ fúnrú àwọn ọmọ báyìí lọ́kùnrin àti lóbìnrin wọn òun náà ni pé most of them wọn kì í fi bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ púpọ̀ wọ́n máa ń jẹ́ oníkanra kán máa ṣọ́ra fún gbogbo eléyìí ìbínú fùfù torí gbogbo nǹkan báyìí sì máa ń kó yàjẹ̀rù wọn ó máa ń ti olóore ẹni tó yẹ kó ṣe ẹ́ lóore nígbà tó bá ti fi gbogbo ẹ̀ dàrú fún un tó ti bínú sí i kò sẹ́ nǹkan ṣàdédé bínú ìwà gbéraga ó máa ń ta lórí iléeṣẹ́ yìí síyàn ni. Ẹ wá rí ìgbéyàwó ọkùnrin àti obìnrin wọn ló máa dáa kí ìràwọ̀ tí à ń sọ̀rọ̀ nípa wọn yìí kí wọ́n fẹ́ gbogbo àwọn tó bá wà ní October 23 sí November 22 táwọn náà jẹ́ ìràwọ̀ omi October 23 sí November 22 ìràwọ̀ omi káwọn náà kí wọ́n jẹ́ tó jẹ́ ìràwọ̀ omi wọ́n lè fẹ́ lọ́kùnrin tàbí lóbìnrin tàbí gbogbo àwọn tàbí ní February 19 sí March 20 àwọn náà wà nínú àwọn tí wọ́n lè fẹ́ gẹ́gẹ́ bí ọkọ tàbí aya. Ẹ wá rí ọjọ́ oríire rẹ̀ tó bá jẹ́ nìkan tí ó gbọ́ lọ́n gbọ́ dáadáa wáyé pé lánàá kìrìsìtẹ́nì ni tàbí mùsùlùmí tàbí àwọn oníṣẹ̀ṣe ọjọ́ yìí ẹ jẹ́ ká máa fi gbàdúrà dáadáa kódà tá a bá gbàwẹ̀ a lè máa fi gbàwẹ̀ tá a bá ní àwẹ̀ a lè máa fi gba àwẹ̀
so ẹ wá rí àìsàn tó yẹ kí irú wọn kàn máa tọ́jú. Inú rírun jẹ́ ọ̀kan nínú rẹ̀. Inú rírun ìgbà míì àìtètè jẹun ó sì máa ń fa ọgbẹ́ inú. Gbogbo nǹkan tá à ń sọ látọ̀rọ̀ náà ni pé kí a máa ṣe ìwádìí ara wa dáadáa. Ó ṣe pàtàkì, ó dẹ̀ ṣe kókó. Jẹ́ ká máa ṣe ìwádìí. Kódà ibi tí ẹlòmíì láyé tó gbádùn ìwádìí irú nǹkan tá à ń sọ yìí tó bá fẹ́ ṣe anything wọ́n á ṣe ìwádìí lórí ẹ̀. Ẹlòmíì á kàn gbé nọ́mbà lé lọ́wọ́ kókó gbà tó dẹ̀ mọ nǹkan tó rọ̀ mọ́ nọ́mbà náà, bóyá kò bá kádàrá ẹ̀ mu. Ìwọ ara mọ́tò wà lọ gba nọ́mbà. Kódà ẹlòmíì máa ń ṣe débi pé tó bá fẹ́ ra síìmù wọ́n gba nọ́mbà. A wo nọ́mbà tó bá dá nọ́mbà tó wà, kódà kó bá ju 4 sí 5 lọ. A ní yes nọ́mbà yìí ni kẹ́ ẹ fún mi. Ọ̀rọ̀ gbésí ayé ó ṣe pàtàkì, ó ṣe kéèyàn mójútó. Nígbà míì a tún máa mú ọ̀rọ̀ míì wá. A ti sọ̀rọ̀ nípa ìràwọ̀ atẹ́gùn ẹlẹ́kejì àti ìràwọ̀ omi ẹlẹ́kejì. Ìràwọ̀ iná ẹlẹ́kejì, ìràwọ̀ yẹ̀pẹ̀ ẹlẹ́kejì láàmú wá àti ìràwọ̀ omi. A ti sọ ìràwọ̀ omi ẹlẹ́kejì ní òní. Láti máa mú wá fún wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí. Ní agbára Ọlọ́run, tí Ọlọ́run bá dá ẹ̀mí wa sí, a tún máa mú omi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lénìí o. Mo kí gbogbo ojú tí ó ń wò mí. Lẹ́ẹ̀kan sí, ojú tẹ̀ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ẹni tí gbogbo nǹkan tí a bá ń sọ yìí tó bá tún wá ní ìbéèrè míì láti béèrè, ẹ free láti comment sí abẹ́ fídíò yìí. Ẹ free láti comment sí abẹ́ fídíò yìí. WhatsApp number wa náà ni ó ń display lójú screen yìí. Ẹ pè wá, ẹ bá a sọ̀rọ̀ lórí WhatsApp fún nǹkan míì tí kò bá tún yé yín tí ẹ bá fẹ́ mọ̀. Àbá gbogbo àtẹ bá pè, ẹ dákun ẹ máa ní sùúrù dáadáa. Nítorí pé mi ò lè fún yín ní 100% sure pé níjọ́ tẹ́ bá pè mí ọjọ́ náà màá tó dá inú. Kódà mi ò lè tójọ́ kẹta, ó lè tójọ́ kẹrin kí n tó lè fún yín ní èsì. Ẹ máa ní sùúrù. Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lénìí. Tó bá tó dìgbà míì a tún máa sọ̀rọ̀ lórí ètò mi. Ó dàbọ̀. Ẹgbẹ́ ewé ń jẹ iwájú ṣáàbì tí tàwa Ọlọ́run ló dé wá.